Abúlé olókè jẹ́ ìlú kékeré. Gbogbo wa la mọ ara wa. Mo fẹ́ lè ní gbogbo wa ni a tan mọ́ ara wa. Àgbẹ̀ ni ó pọ̀ jù ní abúlé olókè. Àwọn oníṣòwò náà wà. Ẹ̀sìn àbáláyé ni ará abúlé olókè fẹ́ lè máa ṣe. Ohun kan tó ṣe pàtàkì jùlọ fún àwọn ọmọbìnrin tí a bá ti bẹ̀rẹ̀ sí ní rí nǹkan oṣù wa ní abúlé olókè ni wípé kí a dábẹ́. Nítorí pé ìrora gidi ni ọjọ́ náà jẹ́. Àmọ́ kò ṣe má ṣe. Ọdún yìí ni mo ní láti dábẹ́ tèmi kí n sì bẹ̀rẹ̀ sí ní retí ọkọ. Ìdí kan ṣoṣo tí àbúrò bàbá mi àríjẹ ṣe gbà mí tọ́ lẹ́yìn ikú àwọn òbí mi nìyẹn. Ó máa ń bà mí sẹ́yìn, ẹ̀rọ ayé ń bà mí o. Àti rẹ̀ mi o, àti mọ̀ mi o, ṣe ló ń pa nìyàn. Tó mú ní ṣíwáwú, tí ń bá wí wọn nà mí, tí ń bá sọ wọn bá mi wí. Tẹ́bí bá gbọ́ wọn sọ̀rọ̀, tára bá gbọ́ wọn bú mi o. Bẹ́nìyàn gbọ́ wọn sọ̀rọ̀ pé èèyàn Ọlọ́run ni mí o, èèyàn Olúwa ni mí. Mo tún wá rí ìfẹ́ mi láti sọ ọkàn mi o, ẹ̀rù tún bà mí. Àríjẹ lọ́rọ̀ bàbá oníkálukú. Oníyàwó mẹ́jọ tí kì í súnlé kankan nínú wọn. Àwọn nìkan ló gbà láti gbà mí sílé lẹ́yìn tí àwọn òbí mi dédé fẹ̀sánlẹ̀ tí wọ́n kú lẹ́yìn àìsàn ráńpẹ́. Àríjẹ burú sí mi o. Àmọ́ ẹni tí à ń tà bí Bọ́lá ń bọ̀, òun náà ni ọ̀rọ̀ mi jẹ́ lọ́dọ̀ Àríjẹ. Nítorí owó orí tí wọ́n gbà lọ́wọ́ ẹnikẹ́ni tí ó bá fẹ́ mi lẹ́yìn tí n bá dábẹ́ tán. Wo arábìnrin bá dákun bá ń gbé ọmọ akúmọ̀ mojú di ànífàmù bá ń gbé wá. Torí mo rí wípé alẹ́ mo rí ọmọ ni láti ìgbà tó ti pa àwọn òbí rẹ̀ jẹ́ èmi tí mo rè títí dé ìdàgbà rè ọwọ́ adásìkò ògbà tó yẹ kó dábẹ́ kí n jèrè rẹ̀ kí ni bèbí pọ́kọ abẹ́rẹ́ ní sá wọ́n sáré orí burúkú káàkiri báwọn lọ pè fún mi lọ pè fún mi. tí ẹ bá gbọ́ mẹ́ ọbẹ̀ yà láì mọ́ọ́rẹ́ nígbà tó ti wà ní òpóǹdòrò báyìí ni mo ti ń tọ́jú rẹ̀ bọ̀ tó máa bá sì gbẹ̀mọ́ kúkú ń gbé ẹ̀rùn ni ìyá rẹ̀ náà yóò gbọ̀gbọ́n ti sẹ́ńgbẹ́ òjò èmi fúnra ara mi báyìí mo tẹ̀lé ọ débẹ̀ báyìí màá rí kí wọ́n bẹ̀rẹ̀ sí ti abẹ́ wọ́n máa ti bọ̀ lábẹ́ fúnra ara mi kí wọ́n dábẹ́ fún mi. o ò lè pa mí rírọ́ o ò lè pa mí. Nígbà tí àwọn tí wọ́n ń kó àwọn tí ń lọ dábẹ́ tí ń kó lọ síbi tí wọ́n ti dábẹ́ ọkọ̀ ọ̀ tẹ̀lé wọn. Mo dábẹ́. Kí ló wí? Mo dábẹ́. Ìwọ yóò bàjẹ́ láì yá ìfún nǹkan tó sọ kò ní dá fún yàrá lọ́nà ọ̀run ìwọ ọ̀ dábẹ́. Ẹ máa wo nǹkan ṣègede ń dákọ́ ń dú àwọn tẹ́tí àjọ ọmọ níbi níran tí a ń dẹ́ran jù wọ́ ilọ ká máa ti sọ pé wọ́n tọ́ lẹ́nìkan wọ́n ti lọ dábẹ́ fún wọn. Sàmú àtàbọ̀gùn lóko wọ́n ti ń dáwọ́ ọ̀dùnnú wọ́n ti dábẹ́ ẹrú wọ́n ti ń rọ̀ bí òwe wọ́n ti fi lẹ́kọ̀ọ́ tí wọ́n ti fọ̀nà rókà bó ti ẹ̀jẹ̀ pé kò sí nǹkan kan tí wọ́n ṣe fún wọn. ọ̀ ń lọ ń tiẹ̀ ní jẹ́jẹ́ wọ́n kàn án yọ̀sọ́ sílé ọkọ ní sọ́gán wá wojú mi dáadáa o ọ̀fi ọkọ̀ ọdún yìí ọdún wọn fọ ọkọ̀ ọ̀la òde yìí ló sì dá abẹ́ tọ́ ọ bá kọ̀
tọ́ba lò fúnra ara rẹ̀ wọ́n tẹ̀lé oníbẹ̀ màá ní wọ́n ga bẹ́ẹ̀ rẹ̀ màá ní kí wọ́n ti abẹ́ bọ̀ kí wọ́n máa dá lójú mi báyìí yóò sì ń gẹ̀dọ̀ fẹ́ sí ó máa lè ó ti mú yé ebi ló kò sí wa ìyálà jẹ́ ìlú kò sí mọ́ lọ́dọ̀ ẹgbọ́n ojú mi mọ̀ rí rẹ́dẹ̀rẹ́dẹ́ o ọ̀dà sẹ́dípàdà ìmoore lọ́mọ ẹ̀ sẹ́dípàdà ìmoore ni. baálé mi tó bá dìgbà ọmọ tèmi àáfi iléepo tí a fọ̀nà ro kà ní o torí màálù odi ńlá báyìí lẹ máa rà fún àti ẹlẹ́dẹ̀ méjì òun lẹ máa lò fún. ọjọ́ gbé ẹnu ẹ̀ sọ kọ́mọ́dé kí n fún àwọn oúnjẹ mọ́ lórí irọ́ màálù tó gbọ́ rí àtẹ̀yẹ́jẹ̀ méjì kọ erin ni wọ́n pa fọ́mọ rẹ̀ ẹ máa wo nǹkan ọmọ ògbóǹdòrò tí ọmọ tí ò sí ìpọ́dún mẹ́ta ìwọ̀n yẹn náà wò lélẹ́yìí kàkà kọ́ ọ bọ́ ọmọ wí wọ́n ti kọ́ tẹ̀lé lọ síbi tí wọ́n ti dábẹ́ fún tàbí tì síwájú tí sọ́ǹgbẹ̀ lọ síbi tí wọ́n ti dábẹ́ fún kí wọ́n dábẹ́ fún àbí tí ń bá fàfọ́kọ owó tí ń bá gbà ẹ̀yin náà kọ́ lẹ́ẹ̀nà ẹnu àwọn ìyá mújẹmújẹ gbogbo owó tá a bá ń pa náà orí yín náà là ń náà sí ẹ̀yin lẹ́ ń náà ọlọ́run rẹ̀ lọ́gbẹ́tẹ́ sórí òró yìí èrè ẹ̀yin nì ẹ̀yọ̀dún yọ̀ níbi àlẹ́ akọ́mẹ́ta kọ́ńtà tẹ́lẹ̀ fún wájú mi kẹ́kọ̀ọ́ sí lọ kí lójú mi ti ẹ̀ rí yìí ọ̀dà ọ̀dọ̀là fún wọn ọ̀bọ̀dà o àádọ́ sùmọ̀túmọ̀ ni wọ́n mú ọ lébi tí wọ́n ti dábẹ́ fún ọlọ́lá òòlì sọ́dọ̀ lórí ikú wọ́n máa bá gbọ́gbọ́n kúkú nìyá rẹ̀ náà gbọ́gbọ́n sísìn mọ́ọ̀lù. kí ló máa ń ṣe àwọn àbúrò wọn. kí ló ń dùn ní wọn gangan tó kàn sá kiri káàkiri inú abúlé àbí wọn ò tiẹ̀ nínú tó ń rò ní. ọ̀rẹ́ mi ṣé wọ́n mọ̀ pé nǹkan tó kọjú sẹ́yìn ọkùn ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. òótọ́ ló sọ̀rọ̀ ṣe bórí ìrònú níyà àti bàbá mi wà báyìí lẹ́yìn ikú Ọpẹ́yẹmí tó bẹ̀rẹ̀ àìsàn lẹ́yìn tán dábẹ́ fún tán lọ́dún méjì sẹ́yìn. abẹ́ Ọpẹ́yẹmí kan kò jiná ẹ̀gbọ́n mi wá rùn bí òbúkọ nígbà tá a máa fi gbé dé general ní Ifọ̀ àwọn dókítà sọ wípé kòkòrò ti wọ inú egbò rẹ̀. èmi ò fẹ́ kú o bàbá mi dẹ̀ ti lọ́wọ́ wípé màá lọ máa gbé lọ́dọ̀ àbúrò wọn tó wà lẹ́kọ̀ọ́ ìyẹn náà tún fòṣọlẹ̀ ó tún kú ṣé kìí ṣe pé kò tèmi ló kàn báyìí. ṣùgbọ́n lòun ni òpẹ̀gbọ́n mi lọ́dún tó kọjá lẹ́yìn ìdábẹ́ rẹ̀ ní ẹ̀jẹ̀ bá kọ̀ ní òdà ní kóṣù ẹ bá bẹ̀rẹ̀ sí í rùn kò ní láti sọ fún ẹ pé òun ti bẹ̀rẹ̀ kó tó mọ̀ pé ó ti bẹ̀rẹ̀ ibi tìjú ló wá mú kí bàbá tèmi náà wá ní pé kémi náà wá lọ dábẹ́ lọ́dún yìí ọ̀tí ẹ̀ wo ti rora tẹ́gbọ̀n mi jẹ lọ́dún tó kọjá àbí irú ayé wo ni àwọn ọmọ ìlú olókè yìí wà báyìí. Ànífà kí ló dé ó sàn kankan ni ó tiẹ̀ dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣé kìí ṣe pé bàbá àríjẹ ti lọ gba owó lọ́wọ́ ọkùnrin kan láti fi ẹ́ ṣe ìyàwó kékeré ó jẹ́ sọ tẹnu ẹ nítorí ẹnu àìfọ̀ báyìí òun ló ń gbé o. tó bá wọn ọkọ kó gbówó lọ fún bàbá àríjẹ ẹ wò kò kàn mí bẹ́ẹ̀. gbogbo oko bàbá mi ni bàbá àríjẹ ti tà tán wọ́n ti ta ilé tẹ ọ̀nà èmi ló kù tí wọ́n máa tà báyìí àmọ́ mo ì tí ì dábẹ́ wọn ì sì lè rí mi tà èmi ò sì wá mọ̀ èmi tí máa ṣe báyìí o nítorí mo ò níwájú bẹ́ẹ̀ ni mo ò lẹ́yìn àwọn òbí tó tún yẹ kó tọ́ mi sọ́nà àwọn méjèèjì ti kú ṣáyé mo lè wá báyìí ṣá. Ànífà yéé ọbẹ̀ dójú tì mí àbí ọbẹ̀ dójú tì mí bó o ṣe ń sá lọ èmi mọ̀ wípé ọwọ́ àwọn ẹranko burúkú ló kò sí ẹranko ní ọ̀pá tẹ́lẹ̀kọ́ ọ̀bẹ wá pa ọ́ èmi fúnra ara mi ní wọ́n fọwọ́ mi pa olórí burúkú ẹ̀ ọ̀nà ọmọ bàbá lákú ẹ̀ lọ́rùn lọ́hùn ọ̀nà bọ́yà rẹ̀ lọ́rùn yéé owó wọgbó. bàbá ìjọ ẹ ká máa bẹ̀ wọ́n àárín ọlá jọ mo ti rẹran mo ti rògbò ìbò tó máa lò tó bá ti dábẹ́ tán ayé mi kò ní dá fún ọmọ ṣe ń bẹ̀bẹ̀ o sábẹ́ ẹ̀bẹ̀ oníbò ẹ̀bẹ̀ sún lọ mẹ́ ẹ̀bẹ̀ wọ́n ọ̀yà já lọ tí bá mú àmú wọn ni agbọ́dọ̀ owó tèmi ò ní wọgbó ẹ̀ kú gbé ọ̀yà já lọ wèrè.
Ejere kí ló fẹ́ ṣe egún báyìí? Ejere kí ló ṣe lẹ́sẹ̀? Wo jẹ́ ká mọ padà sílé mi lọ mọ́ mi lọ. Ayé ti ṣọ́ àlè padà. Ilé ìgbé àlè padà sílé o pẹ̀lẹ́ wò tí àwọn ọmọ ẹgbẹ́ mi ta wà yìí ó léwu ṣáàtì ẹ̀já kò ń bí báyìí lọ já kò ń bí dìde yìí. Sẹ́bí kò máa sára o, mi ò máa fẹ́ kú ló mú mi sá kiri. Kò wá mú mi débi tó mú mi lọ síbi ẹ̀rù ayé ń bá mi. Ẹ̀rù ikú ń bá mi o. Ó máa ń bà mí sẹ́yìn, ẹ̀rù ayé ń bà mí o. Àti rẹ̀ mi o, àti mọ̀ mi o, ṣe ló ń pa nìyàn. Tó mú ní ṣíwáwú, tí ń bá wí wọ́n nà mí, tí ń bá sọ wọ́n bá mi wí. Tẹ́bí bá gbọ́ wọn sọ̀rọ̀, tára bá gbọ́ wọn bú mi o. Bẹ́nìyàn gbọ́ wọn sọ̀rọ̀ pé èèyàn Ọlọ́run ni mi o, èèyàn Olúwa ni mi. Mo tún wá rí ìfẹ́ èmi láti sọ ọkàn mi o, ẹ̀rù tún bà mí. Ibo náà wá lọ́jọ́ òní, ẹ̀gbọ́n mi, ìyá mi, bàbá mi, ibo náà wá lọ́jọ́ òní. Ẹ̀rù ayé ń bá mi, ẹ̀rù ló ń bà mí o. Ìbùkún tí ẹ dìde jámọ́ lọ jámọ́ lọ jáde kú ònùgbé níbi táwa yóò léwu tó jámọ́ lọ ìbùkún jọ̀ọ́jọ́ àbí ṣáàtì ìmọ̀ràn náà gbà ń bíbá kú yẹ ká tì aláfẹ́ pè báyìí Ìbùkún dìde àwọn ọmọ lólè padà Ìbùkún dìde ó ti dákẹ́ ó ti nípa Ìbùkún ti dákẹ́ Ìbùkún mi mọ́ Ìbùkún jọ̀ọ́ dìde Ìbùkún Ànífà Ìbùkún Ànífà jẹ́mọ̀ ìfẹ́ ọkàn mi kò sẹ́bí kò máa sára o. Mi ò máa fẹ́ kú ló mú mi sá kiri. Kò wá mú mi débi tó mú mi lọ síbi ẹ̀rù ayé ń bá mi.
ó máa ń bà mí sẹ́yìn ẹ̀rù ayé ń bà mí o. Àti rẹ̀ mi o àti mọ̀ mi o ṣe ló ń pa nìyàn tó mú ní ṣíwáwú tí ń bá wí wọn nà mí tí ń bá sọ wọn bá mi wí tẹ́bí bá gbọ́ wọn sọ̀rọ̀ tára bá gbọ́ wọn bú mi o bẹ́nìyàn gbọ́ wọn sọ̀rọ̀ pé èèyàn ọlọ́run ni mi o èèyàn olúwa ni mi mo tún wá rí ìfẹ́ mi láti sọ ọkàn mi o ẹ̀rù tún bà mí àwọn ọ̀rẹ́ mi tájọ dàgbà tájọ ṣe ìwé. Ṣé o lọ mú kan lẹ́yìn mọ́tò ni? Ó tiẹ̀ wo ni rádaràda yìí nígbà tó mú mi báyìí tó páàkì mọ́tò tó páàkì ẹ̀ sínú igbó ṣé ìgbà tó fẹ́ bọ́lẹ̀ ṣé kò yẹ kó sọ fún mi ni? Èmi ni mo ṣàgbà ẹ́ èmi ni mo gba gbogbo dídí mọ́tò yìí èmi ni mo fẹ́ sọ fún tó sanwó fún ẹ ìgbà tó fẹ́ páàkì ó yẹ kó jí mi ìyá alájẹ o mo fẹ́ bọ́lẹ̀ o mo fẹ́ ṣe o ṣe kankan o kàn bọ́lẹ̀ o ṣe lè tó bá wù ẹ́ ó lè ti rí pé mo sùn tí mo bá lọ tójú oorun dójú kú ńkọ́ tàbí téèyàn kankan yọ sí mi láti inú igbó tó kàn pa mí àjọ mo fọlọ́n bẹ́ẹ̀ o àwọn ọmọ mi kéré o. ìyálájé ìtọ̀ lómi gbọ́n mi kí mi látọ̀ kí mi fún yẹn wélé lómi mu ǹjẹ́ a máa lọ. tọ́yà ìtọ̀ òṣì ló lọ́tọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ ti sún mi o jẹ́ kí n sọ tinú mi fún ẹ ọ̀rọ̀ ẹ ti sún mi tó bá dẹ̀ yá n máa pààrọ̀ ẹni ṣùgbọ́n mò ń gbọ́ wúrúwúrú lẹ́yìn ọkọ̀ kó má jẹ́ yí pé ẹranko àbí ẹyẹkẹ́yẹ ó ti bọ́ sẹ́yìn ọkọ̀ o ó ti mú gbogbo ọjà mi jẹ o. ó tiẹ̀ dá ó yá bọ́lẹ̀ sí kó lọ bá mi wo ọjà mi. ìyálájé ń fàwàdálẹ̀. kí fàwàdálẹ̀ tí ẹranko kan àbí ẹyẹkẹ́yẹ tó bá jẹ ọjà mi owó ọkọ̀ ẹni màá fi dí o mi bẹ́ẹ̀ ṣàwàdà o. àjẹ́ yìí ti tó bẹ́ẹ̀ ní kò jẹ́ pé ibẹ̀ nísùn kí bá ṣe pé ọlá àjẹsára èmi gan jẹ atẹ́gùn omi fẹ́ èmi gan bá ti sùn oògùn pọ̀ ìjà máa lọ ìyálájé. mo fọlọ́run bẹ́ẹ̀ má sùn o mo fi ọlọ́run ẹlẹ́dàá tó dá ẹ mo fi bẹ́ẹ̀ má sùn o nítorí ṣé o rí ẹni tí ò roko kò ní kéré oko ẹni o. àmì èsì wàhálà kiri ṣé orí tó bá mọ̀ pé o fẹ́ sùn tètè bá a ṣe páàkì mọ́tò yóò ti dáa kó sùn dáadáa tó bá ti jí àbọ̀sọ́nà á máa lọ ojú òkan mi ò ní ọmọ kékeré kan tí mò ń tọ́ lọ́wọ́ nù ilé mo ṣàfọlọ́n bẹ̀ ẹ̀mí mi báyìí òní kò dù ṣó ti yé ẹ mo fi ọlọ́run bẹ̀ ojúlọ alákàn fi ń ṣọ́rí o ṣọ́rí bẹ́ẹ̀ mi gan ṣe wà yìí mo ti di epo òyìnbó kerosene bẹ́ẹ̀ ni ojú mi méjèèjì bí màá ṣe ràn án lẹ́rìí èmi àti ẹ àjọ máa wa mọ́tò ìdésọ̀ mi. ìyá rẹ̀ kú ìjà. Jésù ṣe
àbí. Wo gbogbo pálapàla tó bá mi dánwò lẹ́yìn má tún dánrú ẹ̀wò mọ́ láyé ẹ̀. Ó lọ páàkì mi sí ẹ̀gbẹ́ gbó àbò rò pé mo ti gbàgbé. Ìyálàjẹ. Mi ìgbà tí ìrè èèyàn mà ní ìgbà tí n bá ti rè èèyàn màá pààrọ̀ ẹ̀ kò sígbà tí mi ò ní pààrọ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Àgbàrọ̀ mi. Bẹ́ẹ̀ ni. Irọ́ ni. Irọ́ ni. N lè pààrọ̀ ó ti pẹ́. Kí ló máa ń gbẹ́kẹ̀lé gan tó fi máa sọ fún pé gbogbo ọ̀rọ̀ tí mo bá sọ fún irọ́ ni mò ń pa. Èmi àti ti wà ti pẹ́ yín lájájá rin ìfi gbogbo ìpè yín ọmọ yín gan lájájá ìfiyé nílẹ̀. Òjò Túndé ibo wá ní gbogbo àwọn ọmọ yìí wá lọ wò ó ìwọ náà ló máa ṣiṣẹ́ ọ̀ bá mi já ọjà mi sílẹ̀ bá mi jálẹ̀ o. Mọ̀ kí ṣe débẹ̀ ya ìrọ̀lẹ́ ìyálájẹ sọgbẹ́ kí ṣe débẹ̀ ìyálájẹ ní abọ́ ìlágọ́yìn ìṣẹ́kọ́ mọ́ ṣe ìyálájẹ ní abọ́ ìláwẹ́ mọ̀ kí ṣe dénú mọ́tò. Ẹrù ìyálájẹ ń kó nu mọ́tò kí n ṣe ládọ́mọ́ ìyálájẹ yẹn abọ́ kí n kó nu mọ́tò ẹrù. Ṣé pẹ́nu mọ́tò ló ti ráwọn ọmọ yìí? Igi mi àbí kàbí ti kọ́ ọmọ inú mọ́tò mo ti kó yan ọmọ jáde o. Inú mọ́tò? Ní lẹ́yìn mọ́tò mo ti kó wọn jáde. Kí ló dé ibo lẹ ti wá? Ọmọ. Ẹ máa orí mi mọ́ jẹ́ ìrọ̀rùn ọlọ́mọ máa jẹ́ ìdágun ogun ọlọ́pàá ọlọ́mọ jẹ́ ìdágun ogun ọlọ́pàá ṣé ọmọ pé mò ń sọ fún wọn lórí burúkú ọkùnrin nígbà tí a páàkì sí ojúgbó tó páàkì bẹ́ẹ̀ tí mo rí mò ń gbọ́ wúrúwúrú nínú mọ́tò mo ní kó lọ wábì mi sọ bẹ́ẹ̀ tí mò ń sọ pé kó bọ́ọ̀lẹ̀ kó lọ wọnú mọ́tò ṣé ọmọ pé lórí burúkú ẹ̀ ò dábì lóhùn ṣé orí wàhálà tó fẹ́ fàṣì sí lọ́rùn báyìí ọgbà ẹ̀wọ̀n rẹ o. Ìyálọ́jà ọgàn ti dà bẹ́yìn kóyàn ọmọ rí o èmi mẹ́ẹ̀dúró ń bẹ́ o bó ti yẹ èmi lè dá sí ìjọ ẹ̀ kóyàn ọmọ rí. Má bọ̀ má lọ o. Ẹ má kó bá mi irú erékéré wo lẹ ń ṣe tí ẹ fi dẹ́yìn ọkọ̀ níbo lẹ ti wá ìlú wo gan-an lẹ ti wá ó yá ẹ ń sunkún ni ẹ sọ̀rọ̀ kí n lè tètè pé awakọ̀ kó wá gbé yín padà síbikíbi tẹ́ bá ti wá àwọn òbí yín á ti máa wá yín o ẹ sọ̀rọ̀ ni ẹ wò ó èmi ò lè ṣogun ọlọ́pàá o ibikíbi tẹ́ bá ti wá ní kẹsọ kí n lè pe awakọ̀ kó wá gbé yín padà síbẹ̀ o. ẹjọ́ máa ẹ má ti pọ̀ lọ́kọ̀ ṣẹ́rí àwọn márùn-ún ni àwọn tí wọ́n wá kó wa kó Ariola lórúkọ tèmi Anífọ́lọ́hùn jẹ́ bàbá kan náà ló bí wa ṣùgbọ́n ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ni oko ni bàbá wa rán wa lọ tí a fi ṣalábàápàdé àwọn tí wọ́n wá jí wa gbé àwa náà àrùn tí bí a ṣe dé ìdí ọkọ yìí ẹjọ́ máa ìrànlọ́wọ́ tẹ́ bá lè ṣe fún ọmọ yín ó ní kẹ́ ṣe fún wa. ajínigbé ló jí yín gbé. mi ni mo. Elédùà àmọ́ wá ṣàánú wa o kó wá gbà wá lọ́wọ́ àwọn ajínigbé yìí o ẹ pẹ̀lẹ́ àmọ́ tẹ́ ẹ bá mọ bí tí bẹ́ẹ̀ ṣe dénú ọkọ̀ ẹ ṣàmú àdúgbò yín àti ìlú tẹ́ ẹ ti wá kí ni orúkọ ìlú yín. mi ò tiẹ̀ rántí orúkọ ìlú wa ó dàbí ẹni wípé àwọn tí wọ́n jí wa gbé wọ́n ti lo oògùn àpàyè fún wa mi ò rántí orúkọ ìlú wa mọ́ bẹ́ẹ̀ ni Ànífà náà rántí ohunkóhun bóyá tẹ́ bá lè fún wa ní ọjọ́ méjì tàbí mẹ́ta bóyá a máa lè rántí ohun kan tàbí méjì tó máa fi ràn wá lọ́wọ́ láti padà sílùú ẹ̀jọ́ máa. ẹ jẹ́ ká máa bá yín ṣiṣẹ́ ká lè róúnjẹ jẹ ká sì lè rí ibi sùn sí ẹ jọ̀ọ́ ràn wá lọ́wọ́ mà kì í ṣẹ́jú àwa náà àrùn tí ohunkóhun ni mà.
ìfà ló wọlé tọ̀ mí wẹ́rẹ́ yìí o ọmọ méjì lẹ́ẹ̀kan ṣoṣo wọ́n máa bá mi ṣiṣẹ́ lọ́fẹ̀ẹ́ elédùà mo mọ̀ dúpẹ́ o. ó dà kò burú ojú ló ṣàrójú ṣàánú ṣé ẹ rí ti oúnjẹ àti ibi tẹ́ ẹ máa sùn agbára mi kà àmọ́ tó wà bẹ́ẹ̀ ni wípé kẹ́ lọ ronú dáadáa kẹ́ mọ àdúgbò yín kẹ́ sì mọ̀lú tẹ́ ẹ ti wá tẹ́ ẹ bá ti mọ̀ kò sí wàhálà nítorí ẹ̀ oore mà ṣòro ṣe oore ni mo mà fẹ́ ṣe ẹ má wàá jẹ́ òdìbí mọ́ mi lọ́wọ́ ẹ dákun ṣé ẹ ti gbọ́ ẹ má jẹ́ òdìbí mọ́ mi lọ́wọ́ o mi ò lè fi ṣòkòtò péńpé roko ọba ẹ má jẹ́ oore tí mo fẹ́ ṣe yín kó dìbí o. kò lè dìbí mọ́. ẹ má jẹ́ ó dìbí o ọlọ́run dẹ̀ rí mi ọlọ́run rínú mi pé oore ni mo fẹ́ ṣe yín tó ti yé yín ẹ má jẹ́ ìjẹ̀bi lórí ọ̀rọ̀. ṣé ẹ wà pa. ajé mo gbádùn ẹja yẹn ẹni bí mo ṣe fọwọ́ méjèèjì fi ń jẹ bí pé mi ò jẹja rí ni ìyálájẹ máa pẹ́ fún wa. fúnra mi ni mo dín mo yí má ta ni fún ìgbádùn ẹ̀yin báyìí. àwọ̀ mo gbádùn ẹ̀ ìyálájẹ àní ẹjẹ ń bẹ̀ ẹjẹ ń bẹ̀ nínú ẹ̀fílẹ̀ wò ẹjẹ ń bẹ̀. èèyàn mi torí ẹ̀ náà ni mo ṣe máa ń gbádùn yìí tẹ̀ bá ti wá síbí. ẹ̀mí máa kù. eléyìí mi kéré o yẹ kẹ́ ní kí ọmọ kọ́ sáfẹ̀ mi náà ni o. ìyálájẹ ẹ mú bàbá dúdú ẹ mú bàbá dúdú ẹ mú bàbá dúdú ẹ fi gbogbo ẹ lẹ̀ fún mi ẹ kọ́ sàkáǹtì mi nítorí yìí ni mo jẹ́ ṣiṣẹ́. ẹ ṣeun àwọn èèyàn rèé àwọn sọ̀rọ̀ mi dáadáa kó sọ̀rọ̀ mi títí. bàbá dúdú mi kọ̀. ó ti fún yín nìkan tẹ fẹ́ mu látàwọn. mo wá látẹ̀ kan náà. ànífà mo mà wá ṣe nǹkan pẹ̀lú àwọn ọmọ yìí o. ànífà ìwèrè gan. ànífà. ọ̀nà mo mú. èrè kí á jọ. ọdún mélòó ló fẹ́ ti mú. ó yà tuntun ó fẹ́ tata pa mi lórí ni. gbogbo ṣe nǹkan kú sínú bọ́ọ̀bù fún mi. ló ń gbọ̀n lọ́wọ́ bẹ́ẹ̀ tó fọwọ́ di nǹkan mú. ọ̀rọ̀ ẹ ti sún mi ọ̀rọ̀ yín ó ti sún mi ìwọ àti kejì ẹ dáradára rẹ̀ ń ṣe bí iṣẹ́ gidi fún mi. gbé kíní wo bó ṣe rí. gbogbo ìṣìyẹn gan ewo gan ni ẹ̀dẹ̀ máa ranjú bí olóńgbò nìyẹn. èwo ló ṣe èmi ló ń bá sọ̀rọ̀ pé èwo ló ṣe ìwọ tó níwájú tó nẹ́yìn ẹ̀yìn gangan tí mo gbá dàbí pé gungun ni mo gbá ìyálájẹ irú àwọn ọmọ wo lẹ̀ ń gbà síbí. bí ànífà gbogbo òṣì ni mi ò ní gbà fún yín ṣó ti yí ẹ kí ló ti ṣe ẹ kí ló ṣe é sìn ṣó sì fọwọ́ tẹ gbogbo bíi ni kí ló fọwọ́ tẹ ń sìn tó ń dún bí asín. ẹ wò ó ẹ má bà ọjà mi jẹ́ o nǹkan tí mo fi ń ṣe náà nìyí nǹkan ní mi ṣe jù báyìí lọ mi gbébọn ẹni tí báwọn oníbàárà mi bá ṣe ń ṣe tí ò bá ti gbá lára mu kó bọ́ síta lọ́dọ̀ mi. ṣé ẹ ń sùn ẹ ń jẹun ṣé ibo lẹ ti fẹ́ kí n rówó ná olórí burúkú ìkejì ẹ náà ni mo rán níṣẹ́ láti àtàárọ̀ kó lọ gé ẹran fún mi ṣé mo rí ni mi ò rí anybody wò ó ẹ má fara balẹ̀ ni o kẹ lọ fara burúkú balẹ̀ gbogbo nǹkan tí kọ́sítọ́mà mi bá ti ṣe sí yín kó bá yín lára mu ni mi ìfẹ́ wèrè kó tó máa gbé ojú gbẹ́rẹ́gbẹ́rẹ́ òṣì ọmọ àlè ọmọ ìrankíran níbo làwọn ọmọ yìí kan ti wá. tó bá tiẹ̀ jẹ́ tó tiẹ̀ ní síwájú tó ní sẹ́yìn lèèyàn bá tiẹ̀ jí kí ló wà bẹ́ẹ̀. kò sí nǹkan kan jẹ́ mo kàn fọwọ́ gbá dàbí egungun ni mo gbá. ìlànà jẹ́ kó máa kó tiẹ̀ lọ́jọ́ irú àwọn ilé mi ò kí ń bá wọn ṣe o. ṣe rí àwọn ọmọ yìí ìfàmà ni wọn ò máa gbowó oṣù wọn ò máa gba nǹkan kan lọ́wọ́ mi wọ́n ṣàsọ pé káwọn máa sùn káwọn máa jí káwọn jẹun ṣó ti yé yín tí mo bá àṣì mọ́ wọn jù wọ́n lè lọ o mo mọ̀ bí mo ṣe rọra ń ṣe kinní bẹ̀tẹ̀ wò ó ara wọn ò tí ì mọ́lé ni tó bá fi máa tọ́jọ́ méjì ọjọ́ mẹ́ta báyìí ẹ wò ó ẹ ti máa gbé nǹkan sí nǹkan. ẹ̀yin lẹ mọ̀ wọ́n máa gbé nǹkan sí nǹkan ẹ wò ó gbàgbé yẹn jọ ṣọ́ọ̀ṣì o ẹ mú nǹkan o ẹ mú sí mi lọ́rùn ẹ ṣáà kọ́ sí àká ẹ mú sí mi lọ́rùn. mo tẹ̀ láìpẹ́ yín
Gbogbo nǹkan báyìí lẹ́yìn máa bá mi fara mọ́. Ilé ayé ò le. Bẹ́ẹ̀ ni. Ṣé o ti wà ókè? Kí sáré lọ tọ̀. Wo ó ti èmi náà fẹ́ tọ̀. Ṣé a máa fi ẹran ìyálájé sílẹ̀ bí báyìí? O ò fẹ́ràn ara ẹ̀ rárá. O mọ̀ pé ìyálájó máa ṣèyà fún ẹ. Ọkọ mi. Ọmọ ẹgbẹ̀rún ìyálájé lẹ̀ jọ́ mi ò ṣoògùn ọ̀jẹ́ àti ẹ̀bùn. Ó kì í gbọ́ràn. Wo Arínọlá jẹ́ kí n wọ̀ díẹ̀. Wọn náà ṣàmọ ọgbọ̀n nǹkan tó ń wọ̀ lọ́dọ̀ wa. Ó ti máa délé máa bọ̀. Ẹ̀ ń bọ̀ láti máa rí drop. Kí ni gbogbo rọ́bìṣì orí burúkú yìí? Kí ni gbogbo rọ́bìṣì yìí? Tí bá ti wá sí ibà yìí, wọ́n ti tẹ̀ ojú burúkú máa fi wò mí. Ojú burúkú máa fi wò mí. Ẹ máa ti fi ìyá yín lóde ṣọ́ọ̀bù. Dẹ̀ máa wò wọ́n náà o. Ìyálájé, ọkọ̀ gbọ̀n wọn tí wọ́n fi wọ́n tajà ni. Ìwọ ló ṣe mọ̀ pé òun wá bí ibà yìí. Mo ti sọ fún ẹ pé kó má wá ibà. Mo níbi tí máa mú ẹ lọ. Tó bá rí ọmọ tó wà bẹ̀ tó ṣe wájú tó ṣẹ̀yìn, wọ́n máa ṣeré fún ẹrú máa bà ó máa gbàgbé ìyálájé gan. Ẹ wo ìyálájé, àwọn ọmọ yẹn máa lé mi bí. Àwọn ọmọ yẹn máa lé mi bí. Ìtorí tí mo ṣe wá sí ibà yìí. Gbogbo oúnjẹ tí mo fàárọ̀ mi ṣe, ibi ìmọ̀ ń ná sí. Sí ẹ̀ tí mo ti bá wá sí ibà yìí, ẹ̀ ní fún mi respect, ẹ bá fojú òṣì wo mi. Ìgbà títún yẹ kó gbà ló gbà yẹn. Báwo ni wọ́n ṣe máa ń sọ̀rọ̀ báyìí? Mi ò ṣe ní sọ̀rọ̀ bẹ́ẹ̀. Báwo ló ṣe máa sọ pé máa mú kọ́sọ́mà mi lọ? Wọ́n jọ ìṣó má dá lóhùn o. Má bínú mo fọlọ́ bẹ̀. Màá bá àwọn ọmọ yẹn wíjọ jọ. Kò sí problem. Ẹran ọba náà ló fi ṣọba jẹ, já máa lọ. Ẹ máa kẹ́ láti máa tọ́jú wọn. Ẹ má bínú. Àríwá! Àríọlá! Ìṣó ọjọ́ má bínú. Mo fọlọ́ bẹ̀. Ẹjọ́ ọkọ náà. Ẹjọ́ ọkọ. Ẹjọ́ ọ̀nàrẹ́bù, ẹjọ́ ẹ má bínú. Irú ọ̀pọ̀ sí wàhálà. Ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta, ọ̀gá, ẹ̀jẹ̀ ṣe ọjọ́, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń dùn mí nínú, Ọlọ́run á bá mi dùn ẹ̀yin náà nínú. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń dùn mí nínú ilé mi náà ṣe wá rò wípé ẹ máa ní ìdáwọn tó máa bá yín gbálẹ̀, fọlẹ̀, ṣoúnjẹ fún yín nílé. Àwọn mates tó ń ṣe yẹn ti wà already. Bẹ̀rẹ̀ tábàárẹ̀ tó tún da tó lè gbà sí o kò ṣe pọ́blẹ́mù. Èmi ní ọmọ méjì kan tí mo fẹ́ kó fún yín. Bẹ́ẹ̀ni ṣẹ̀dẹ̀ rí àwọn ọmọ yìí ó mọ oúnjẹ sè gan o wọ́n mọ gbogbo àyíká túnṣe. Báyìí báyìí lè recommend wọn kò sí wàhálà màá fún yín ládírẹ́sì kan máa bọ̀ wá bẹ̀rẹ̀ iṣẹ́. Ní ti àdírẹ́sì kò ní di àdírẹ́sì ẹ jẹ́ kó máa bá yín lọ kò sí kankan tó ń ṣe. Kó máa bá mi lọ báyìí. Ìyẹn náà bá àgbẹ̀tẹ̀ mo kàn ti báàgì wọn lórí mi fẹ́ fi alẹ́ wọ ìgbó. Báàgì kẹ wọn ò láṣọ wọn ò lẹ́rù ṣẹ̀rí ẹ̀bẹ̀ kọ́ ni mo kàn fẹ́ bẹ́yìn tẹ́ bá ti dẹ́kun ẹ bá mi ra aṣọ fún wọn. Yóò ṣe problem a ní kàn gẹ̀ẹ́ta aṣọ fún wọn ẹ̀gbẹ́ owó oṣù gan ṣé àwọn ní kí n máa fún ni àbí alájẹ ló máa gbà lẹ́yìn àyíbá ò lè ṣe ọ̀rọ̀ yẹn sí. Honorable ẹ wò nítorí oṣù yẹn ẹ má wọrí ẹ ṣáà ti jẹ́ kí n kó wọn fún yín náà tó bá yá àá máa sọ yẹn ẹ jẹ́ kí n pè wọ́n wá ẹ ṣe. kí wàhálà ọmọ adékùn máa ń kọ́ ọ̀la ṣọ́kùn. ẹ̀yin ọlá. Ẹ̀rọ ayé mi bá mi ó
ìfẹ́ ọkàn mi kò sẹ́bí kò máa sára o mi ò máa fẹ́ kú ló mú mi sá kiri ó wá mú mi débi tó mú mi lọ síbi ẹ̀rù ayé ń bá mi ẹ̀rù ikú ń bá mi ó máa ń bà mí sẹ́yìn ẹ̀rù ayé ń bá mi Honorable Lawrence ni a rò pé a ti máa ṣiṣẹ́ àmọ́ ilé ìpamọ́ ni wọ́n gbé wa wá a bá àwọn obìnrin ẹgbẹ́ wa níbẹ̀ ayé ọ̀tọ̀ ni ilé ìpamọ́ Honorable Lawrence. ṣé mi alájẹ náà máa wá gbádùn bí ni mo dáràn àbámọ̀ ti kúrò lù rárá o àtòrí pé àfẹ́ dábẹ́ wọn ò gbọ́n nǹkan tá à ń kó sí láti jọ yìí látọdún yẹn kan tìbì kan bọ́ síbì kan ni. mi lọ́wọ́ bá jẹ́ sánú wa o. èèyàn gbọ́dọ̀ kúrò títí káyà ẹ̀ já kó má lè confess tó ti Bible sọ fún wa ni pé Jésù kú ó kú ẹ̀ṣẹ̀ lọ ẹ̀ṣẹ̀ wa ni o so má tó dẹ̀ ti kẹ́ṣẹ̀ lọ àtìgbà tó rí perfect obẹ̀ tó bá ṣẹ̀ wà á confess ní kó lè rí ìdáríjì òní gbogbo wa ṣe jẹ́ co-heirs pé ọmọ Ọlọ́run ni gbogbo wa jẹ́ nínú ìjọba ọ̀run tí Bible sọ nìyẹn tó ń gbọ́ mi bẹ́ẹ̀ gbéga. bẹ́ẹ̀ àdáde mo gbogbo ara mo fi ń gbọ́ yín sà. wọ́n ń sọ jọ́ọ̀jì lọ́rọ̀ ni wọ́n sọ. ṣẹ̀rí tẹ bá ń sọ̀rọ̀ bíbélì ẹ má amaze mi because èmi ń sìn nínú ilé ni mo ti mọ̀ wípé pásítọ̀ òjíṣẹ́ Ọlọ́run ló kọ́ mi apart from pé ẹ jẹ́ politician. because another person might not know this and mo wò pé ẹ má fi kọ́lì yín sílẹ̀ for too long o kẹ́yà tètè gba iṣẹ́ Ọlọ́run yín mú. Your calling is now and I'm in full support. Most of your political friends tí mo mọ̀ gan wọn tọ́tẹ̀ ń gbé ẹ̀sìn lórí the things you know of God wọn kọ́ta agbẹ́yìnká ò já sí. mọ́mí ṣẹ́rí gbogbo bẹ́yẹn sọ ẹ̀ ni mò ń try láti tẹ̀lé yín ṣẹ́rí gbogbo nǹkan tẹ̀ ń sọ látàárọ̀ ni mò ń gbọ́ but nǹkan tó kàn ń yà mí lẹ́nu ni ṣẹ́rí gbogbo ọ̀nà ni dáàdì fi bẹ́tà àwọn yahoo pastor tó wà ń gbòòrò báyìí ṣé nípa preaching la fẹ́ sọ ni àbí nípa ìwà gbogbo wa tí dáàdì dẹ̀ ń gbà ló máa ń tẹ́ mi lọ́rùn ní gbogbo ìgbà kò dẹ̀ sí nǹkan tá a fẹ́ ṣe sí jù yẹn náà lọ ṣẹ́rí pé tẹ́ ń sọ yìí mo mọ̀ pé Ọlọ́run pè wọ́n ni mo mọ̀ bẹ́ẹ̀ so ẹ kàn bá mi bá dáadé sọ̀rọ̀ so kó tètè gba ìpè tó náà ń pè wọ́n yìí. sórí bíbélì náà ló sọ pé many are called but few are chosen tí Ọlọ́run bá ti choose èèyàn kò ní fún yín ní responsibility without the ability láti back it up. since tí mo mọ̀ nínú ọkàn tèmi pé Ọlọ́run ló pè yín ó máa make everything work out for good. He said all things work together for good, not for everybody. For those who love the Lord and they are called according to His purpose. Mo dẹ̀ mọ̀ pé ẹ wà lára wọn ẹ tètè gbé kíní ìjáde o ẹ tètè bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ o èmi am in support 100.1%. mọ́mì tẹ̀lé nǹkan tó tún máa dùn mọ́ mi ní pé jẹ́ mọ̀ pé tí dáàdì bá ti di GO báyìí ń sìn iná kàn di international driver GO nìyẹn. Funny, but èmi mọ̀ pé Bible sọ pé many are called but few are chosen. Yes. And I know without a doubt in my heart that you are one of the very few ones that are chosen. Mo mọ̀ yẹn ni ẹ wá gbọ̀n màtí Gbẹ̀ngà ti ń du ipò GO's driver. Ṣé o mọ̀ pé mọ́mí GO lójú kan? Tí mo ti rí mo rí yín jù. ẹlẹ́sọ̀wọ́ Ọlọ́run bọ́lọ́run bá ṣe sọ́nà náà àgbọ̀dọ̀ ẹ̀ náà wá gbaṣẹ́ Ọlọ́run àgbọ̀dọ̀ kúrọ́ mọ́. Bẹ́ẹ̀ni àgbọ̀dọ̀ kúrọ́ mọ́. I have the best husband in the world. ṣé wọ́n ẹ̀dẹ̀ o ṣe ẹ wo bá ṣe ń lọ ẹ̀ obìnrin kan wà tí a ti help láti package àwọn small and medium business ní báàgì àbí nǹkan ló ń tà. Bẹ́ẹ̀ni sà. It's a small scale. Small scale. Owó kékeré ló gbé. Wọ́n kí ni ẹ ti gan. Wọ́n wá package wọ́n export. Bí kékeré ó lè make use of it. Then
traffic. No, it's not about parking there, Dada. I'm happy. No, important is what better than what is your corner. There are parks. Okay, sir. They're not bad. Yeah. Bagbalagba, Swale. Bile, afun lo je ma obe. Swale. Bagbalagba. Ba no lebu. Oya, apase rorun fún gbogbo àdúgbò yìí. Ọlọ́run. Afun lo je ma obe. Ba no lebu. Apase gbogbo àdúgbò yìí. Le ba si àdúgbò máa gbóná tó bá ti wọlé, ó máa tutù ni o. Rorun ló bá dé bàbá, Swale. Apase rorun. Bagbalagba. Swale. Era madam. Wá o mọ̀yàn ni lọ fi báàgì mi ọ̀hún lé ṣé lè nìkan lónìí ni ọmọ yóò gọ rẹ ṣá ọmọ yóò mọ̀yàn ṣá. She's doing well. Yeah. She's doing well. Like we have said, Abi. Something more, Abi. You are reading office. Yes, sir. Can be package. That's right. You're doing very well. Thank you, Mom. Má jẹ́ kọ́kùnrin ṣe ẹ lọ́nà. Tó bá dé ọ́fíìsì àwọn bó ṣe ní kó wá yẹn tí ò bá tètè get wọn ní kí secretary wọn fún ẹ ní nọ́mbà mi and call me. Whatever tí dáàdì bá fún ẹ, I'll add to it. Àwọn eruku sì pọnú lé o mo ṣe stroll síta mo rí mi mọ̀ pé màá rí yín àwọn Áfíríkà wà nílé sùdí boxer àwọn ẹsẹ̀ Táíwò wọ́n wà bẹ́ẹ̀ wọ́n ti mú bóyá kẹ́rì jẹ mọ́ lọ wọ́n bá rí yín gan wọn ní jẹ́ mọ́tò yóò lọ. No, fi wọ́n lẹ̀. I'm not worried, Honorable. Daddy. Àlejò yín ti lọ ni. Kò pẹ́. Mi dẹ̀ jókòó sínú ilé pé kí n fún yín ní chance kẹ́ fi sọ̀rọ̀. No, kò deliver message orí ẹ̀ ló ń tẹ̀. Kí n tó gbàgbé torí tó bá yá ń sìn ẹ máa sọ pé mò ń wò from the mother's angle ni mò ń wò from a woman's angle ni bóyá nísìnyẹn gbogbo á bẹ̀rẹ̀ sí wò láti father's angle. Kí ni ìta ni? Mi mọ ohun tó ṣe Jíbọ́lá o ní ọmọ tá a tọ́ láti kékeré ní ìlànà ẹ̀sìn Ọlọ́run tó sọ fún wa pé we should train up a child in the way that he should go so that tó bá dàgbà dá he will not depart from it. That's exactly what we did. And nísìnyí Jíbọ́lá seems to have forgotten all the things that we trained. Okay, he doesn't pray anymore. Mi mọ the last time tí mo rí Jíbọ́lá tó fẹ́ jẹun tó gbàdúrà mo máa ń fojú ẹ̀gbẹ́ wò báyìí kò dé sọ̀rọ̀ àfi bí ẹni pé òun fúnra rẹ̀ iye mọ́ ẹ̀ ọgbọ́n àti òye ẹ̀ ló provide oúnjẹ sínú ilé. Jíbọ́lá goes out without praying, he comes in just like that ọkọ̀ máa jáde bẹ́ẹ̀ wọn àgbẹ̀lẹ́ bẹ́ẹ̀ pé òun ló lẹ̀mí ara ẹ̀. He wakes up, he sleeps without praying. Mo dẹ̀ ti ń watch ẹ̀ and I'm very sure of what I'm saying. Ajíbọ́lá. Ṣé mo máa kà wọ́n lóhùn ni? Èyí mi bẹ̀rẹ̀ lọ wa. Jíbọ́lá, màmá ẹ̀ ní òkè gbàdúrà mọ́. Ń bọ̀ ló gbàdúrà gbé. Kí tó sùn lálẹ́ àná, mo gbàdúrà. Báwo ló ṣe mọ̀ ṣé òwà bẹ́ẹ̀ ni? Jẹ́ ó dáhùn náà. Ìgbà tó fẹ́ jẹun. When was the last time to gbàdúrà nulẹ̀? Ṣọmọ tí Bíbélì ẹ ti bù yìí, tẹ bá rí Báíbù lẹ̀. Èmi believe pé tí mọ̀mí bá ti ń sun oúnjẹ, wọ́n ti máa gbàdúrà yẹn, àwa á kọ̀ jẹ. Nígbà tó jí láàárọ̀ ìgbà ṣe gbàdúrà.
tó bá dalẹ̀ máa gbà pọ̀. No, kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ti ń yé mi bọ̀ ok. ẹ̀wọ̀n máa jà polopolo tó tún wà lórí ẹ̀ mi ti ní kó gé ẹrù yín kò gé. ọ̀dà màjà fiwálẹ̀ màmá sọ fiwálẹ̀ wo wọlé lọ. Máa fà yìí èmi ni máa fà yìí mi máa fà. ìwọ kó wá. Àjíbọ́lá kí ló ṣẹlẹ̀ láàrin wa àti màmá ẹ̀ fún ọ̀pẹ growing up kò sẹ́ni tó ráàrin yín nísìnyí gbogbo ẹ̀ tí wàá di pé wọ́n tẹ̀ tó ń fẹ́jọ́ ẹ̀sùn mi bẹ́ẹ̀ láì pọ̀rọ̀ prayer yìí náà ni o. Well, my thinking is that they who understand power àdúrà and they shall live for it. Yes. For example, what you approve to me? Oh, that's great. That's really better immediately. Abi? No. Jẹ́ ká yọ club lálẹ́ ká parí mata ẹ̀. Oh yes, well done. Ó ṣe gan kúṣẹ́. Yeah. Oh, that's that is good news. Yes, Doc. How are they? No, Millie, Waleni. First thing tomorrow. Ola, yes. Okay. Honorable, that girl needs surgery right away. Yes. If not, only lose life. Well, whatever you want to do, but make sure everything you do, but don't worry, share anything, lay our boys me. Okay? Yes. The other girl, you know, she's pataki for me. Go home, but she is other one. Why she want to negotiate? The girl can go to alright? And they will go, we are going to check prescriptions. We want contraceptives, no for fake now. For whom fake I don't use fake, sir. I have to look at it and change it. Okay, sir. Okay, sir. But I need lots of move. Girl in his time. Yeah. Whoa. Get in and go to jail. Okay, sir. African gbà lọ́rọ̀ yìí lò ibi tọ́rọ̀ lóyìn lọ yìí ó lè in fact ó ní àwọn members ló já àṣírí ẹ̀ fún mi ó ní àwọn teachers lecturers civil servants in fact ṣe ni work on complaint bitterly bẹ́ẹ̀ ni àwọn state go on strike regularly and túbọ̀lẹ̀ dáhùn púpọ̀ ìwọ̀n kó mọ́tò oríṣiríṣi ńláńlá lè wọlé ọkùnrin ṣe wò lù ìbáṣun yamayama yes that's terrible. Ṣó ti gbọ́? Ó ti gbọ́. Àwọn DSS wọ́n climb lórí some corrupt judges wọ́n lọ bá dọ́là sínú ilé wọn. Ṣé wọ́n jẹ́ able to change? Àbí o? Imagine báwo lè jẹ́? In fact, mi bẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ báyìí wọ́n ti ní arrest some members. Yes. Wàá tó gbọ́. Kí federal government stop corruption this time around ni o. Or put an end to it. But I fẹ́ gangan sí nìyẹn. Kọ́ bá put ọ̀tẹ̀ wọ́n ṣiṣẹ́ gidigidi gan nínú dùn. Tó bá mú wọn lẹ́yìn ọ̀pọ̀ yẹn at least corruption kọ́ tẹ̀ bá ní corruption kọ́ bá lè ṣe fún yẹn fún wa.
yes wo pàdé mi máa pẹ́ padà jẹ́ kí líǹtì yìí ṣúra díẹ̀ ó dà pé orí ìgbà pé ọmọ ìpínlẹ̀ kankan ó ṣe pàdé mi ó dàbọ̀. DSS mú Honourable Lawrence. Wọ́n jẹ́wọ́ ilé àpamọ́ tí wọ́n kó wa sí. Wọ́n dẹ̀ jẹ́wọ́ gbogbo àṣemáṣe wọn. Àmọ́ kí wọ́n tó gbé wọn dé ilé ẹjọ́, Honourable Lawrence ní ẹ̀jẹ̀ ríru ní èyí tí ó ṣe ikú pa wọ́n. Come on, move it! What's on it? Move it! Wait. What is it? Wọ́n dá wa sílẹ̀, wọ́n ní kí a máa lọ. Gbogbo wa túká. Àmọ́ èmi àti Àrínọlá ṣàárín lọ àmọ́ ibi tí a lè dojúkọ. Cynthia. Oh, wow. Try to black brother. I'm not kidding today. Ah, ọmọ tí mo ti rẹ́ni lẹ́kùn. Cynthia. Wà fẹ́ nílé. Jẹ́ àlọ́jọ́. Ẹni la bá ń bẹ̀. Farabalẹ̀. Àwọn má ṣe mí léṣe má bí mi. Òwe ní ọ̀gẹ̀.
ọ̀gbẹ́ni ò ní sùn lálẹ́ yìí. Anike and wetin dem dey call the other girl name? Wetin be una useless name? See, if na to come spoil market, na im make una come join us. No una carry na bad leg comot for here o. Wetin wan cause that rubbish? See, make una look me well well. Me and baby, I no cross river Niger to come count bridge. Na to make clean money. Ṣé ti gbọ́ mi? Arinola, nǹkan tó ṣe fún bọ̀bọ̀ yẹn lánàá wà okay now. Ó ní kó fún òun ní BJ. Ó ní kó fún òun ní BJ ó dẹ̀ ń ṣe bíi pé bóyá o ò rí kíní tá à ń sọ èrí. Gbọ̀ngàn fọ́ ni o kàn ṣe bí baby o freak out bí pójú ọmọ kékeré. Jọ̀ọ́ ẹ má bínú sí wa. Ó ṣàjòjì lára ẹni. Ara ló ń rìn. Àmọ́ àwa náà máa ṣàtúnṣe láìpẹ́. Ara ló ń ṣe kí ni? You dey hear the nonsense wey this girl dey talk. Ara ń rí. When una dey collect money, dey make it. They wear fine clothes, they chop for this house. You don't know say Allah dey read you. Now when they say when you come work with the body, you gonna tell me say Allah dey read. No worry. Next time when una try that nonsense, no food for una again. Abeg, wetin dey happen for here? Wetin person I no go sick for this place? Mary wan born Jesus. So 3 wise men go come do wetin? Bring gift for her. The girl dey must collect any visit. Who tell you? If she no collect banana, she don collect Holy Spirit. Wait. You sure say this girl get belle? Sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ni èmi náà fi bẹ́ẹ̀ rí kọ́sítọ́mù dáadáa wọn lẹ́nu ìjọ mẹ́ta. In fact sori àwọn oògùn kan wà tó yẹ kí n get fún ẹ àmọ́ kò sówó lọ́wọ́ mi. Pẹ̀lẹ́ ṣòro oògùn tí mo fẹ́ fún ẹ yìí ó wà very very active tó bá ti lò láàrin 2 hours in fact kó tó tó 2 hours wà á rí i pé ẹ̀jẹ̀ yẹn wọn á máa jáde ní gradually yes although o lè feel pains o
understand like o ma feel pains wípé inú ń run ẹ́ inú ń lọ ẹ́ ó ń kó ẹ́ bákan but normal it's very normal tó bá lò ń sìn tó wá máa fi jù rọ̀lẹ́ it's máa wà okay everything ma ti perfect ó yà lù gbàgbàgbàgbà. ṣé kò wà nípa mi lára ṣá. ṣé kò nípa ẹ lára bóyá kò dá sí gbóngbà yẹn wo ó máa kàn ń ṣàánú ẹ̀ mà ní ó tọ́ ni èmi kàn help ẹ ni kò le rárá ṣó ti rí tọ́mọ bá ti wù ẹ́ bí tó ti wù ẹ́ kó máa ṣàbíamọ́ kò le rárá kò sí problem nǹkan tó kàn máa ṣe ni pé kàn rán páàkì ò ní ìdásí lò rárá kó wọn kó dà sí kọta ṣó ti gbọ́ èmi wọlé lọ́n tèmi máa help ẹ ṣe ní ìgbóni. I don't die. I don't die, You see waiting at the talk. Maybe I talk and say these idiots then go put us for trouble one day. Hey God. Báwo ló ṣe ń ṣe? Ṣé ń lọ rẹ? Inú ni o. Susie sọ fún mi pé tó bá fi máa sàárọ̀ ìpè kò ní ṣe mí kankan mọ́. And the idiot no dey house o. She don go do paro for Abuja o. She no dey house o. Hello Susie. So what have you done, Jare? Hello Susie. Come, which time you become doctor for this house? When you dey treat patient, you better come carry your patient now. No be say police go come carry everybody for you. Which kind of nonsense be that one? You dey pray. Wetin she talk? I don't want know wetin she talk. Better carry waka. Na dey pray. Na go talk about the bere shey. I never see wahala o. I don't know where they go bring this ogbanje. Which kind of problem be this? Which kind of problem be this? Find solution to this problem. I don't want wahala o. I don't want wahala for this house o. God, help us o. Help us in this house. God. George, my bello. You don't go to hospital. Pẹ̀lẹ́ àárín ti ilé lọ́mọ. Ọmọ tó dé ọmọ tó lọ sí ìpàdé àti ilé lọ́mọ wa. John ní sùúrù àmọ́ tó dọ́sítà. Ilé lọ́mọ. Ní sùúrù àmọ́ tó dọ́sítà. Àárín pẹ̀lẹ́ rọra. Dókítà àmọ́ tó dọ́sítà já lọ. Rọ́jú rárá. Ẹ̀mí ti kú. Pẹ̀lẹ́ rọra. Rọ́jú wá sí dọ́sítà. Hospital ní ẹ̀lọ́ kan. Ní sùúrù já lọ. Lágbẹ̀sẹ̀. Jẹ́ ká lọ pẹ̀lẹ́. Ṣogbó. Pẹ̀lẹ́ rọra. Pẹ̀lẹ́. Rọ́jú. Pẹ̀lẹ́. Rọ́jú. Àárín pẹ̀lẹ́. Bóyá dìde jẹ́ àsáré lọ, a máa tó débẹ̀. Omi. Kò sún mi nítòsí, a máa tó dọ́sítà ṣùgbọ́n. Inú yìí fẹ́ pa mí. Kò ní pẹ́, kò tí kò tó máa ṣe é. Àárín kò tí kò tó máa ṣe é dìde já lọ. Jọ. Àárín lajú mi. Mo dárò. Àárín máa ṣẹlẹ̀ fún mi. Àárín máa kókó èmi nìkan jọ. Àárín. Mo dárò. Àárín máa kókó èmi nìkan. Àárín jọ lajú. Àárín àmà tó dá síta. Àárín jọ. Mo dárò. Ẹgbẹ́ mi ò. Mo dárò. Orífẹ́mi tí mo rà níbí ọkàn mi àti tún wá sọ èrò ọkàn mi ó tún bá mi lẹ́rù ó máa mú ní ṣe wá wò. Ọmọ ní ṣáṣá gbé tó mú ní ṣe wá wò ó mú ní ṣẹ̀ṣẹ̀ gbé ó sọ nílò onírọ̀ o. Omu ni ṣẹ̀ṣẹ̀ gbé. Tí n bá wí wọ́n bá mi wí. Tí n bá sọ wọ́n nà mí. Tí n bá wí wọ́n bá mi dé yàn kúkú.
Má fò. Sit. Oh, Jesus. Pẹ̀lẹ́. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tó fẹ́ parẹ́? O sokùn sókè, o kì í sọ́rùn. O fẹ́ fò sílẹ̀, kókun ha ẹ lọ́rùn, o fẹ́ ràǹgà rẹ̀. O commit suicide. Sí property ẹni ẹlẹ́ni, o fẹ́ kó bẹ́ ẹni ẹlẹ́ni. Why tí n bá rí ìsìn bí ìsìn? Why? Side uncle mi. Bí mo bá kọ́lé ẹ̀, ǹjẹ́ ya pictures nǹkan tá a ti ṣe, in sense, ẹ̀ mọ̀ nǹkan tí mo rí ṣá. Ọmọbìnrin kan máa ní ọkọ̀ kù sọ́ra rẹ̀ ó fẹ́ pokùnso. Wọ́n máa kó bẹ́ẹ̀ ni ẹlẹ́ni. N ṣáà ti yín. Ọlọ́run. Tó bá ti ń lọ́nu yẹn o. Wàhálà. Ẹ̀wọ̀n yẹn o. But ẹ mọ̀ kó tó tiẹ̀ wàá yà mí lẹ́nu. Kó tó ní mi lára sìn ni pé ilé mi lọmọdé yẹn wà kò léèyàn ẹjọ́ kí ni kí n ṣe. O fẹ́ pọ̀ ọmọ yà mí. Kí ni mo fẹ́ ṣe báyìí? Torí gbogbo oṣù ó lè jẹ́ settle. Bobo, you were exposed now. You are highly netted. So why would you be telling me you want to assist a girl that you don't know from nowhere? Irú help wo ni ẹ? Ọlọ́mọ ẹ kò dé wọn. Ọlọ́mọ ẹ kò bá yí ara ẹ jẹ́ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ Bible sí. Kí ni problem ẹ? Kí ni problem ẹ tó ń ṣe báyìí? Wo Bíbélì jẹ́ kó yé wa wípé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́ni tó jẹ́. Go ahead and help her. Ṣọlá. Dúró. As a lawyer. Ṣọlá dúró. No. As a lawyer, kí ni criminal implication for tí mo ṣe? Ṣé mo ti dẹ́? Ṣé mi ò dẹ́ṣẹ̀ báyìí? Ṣé mi ò fa wàhálà sí àná? Láì ṣe lọ́ọ̀yà kan lé. Ẹ̀wọ̀n òògbé fáwọn ọlọ́pàá gbèrò lé ẹ̀. One, ó possible ó jẹ́ set up. The second one, irú èèyàn bẹ́ẹ̀ wá sùdádà ní nature. Ó lè fi tiẹ̀ kú báyìí. Tó wáyé pé ìwú láti para ẹ̀ tó wá lọ délé tó ti para ẹ̀ sílé ara ẹ̀ lọ́rùn gan. Tó fẹ́ sọ. According to Mr. Pastor, òótọ́ ni ẹnikẹ́ni tó bá nípa láti ṣèrànlọ́wọ́ inú ọ̀nà kejì rẹ̀. But ó láwọn procedures tó yàn fi ń ṣèrànlọ́wọ́ under the law. Àwọn procedures yẹn èèyàn ò gbúdọ̀ fojú underrate tàbí kó yàn kọ́ fojú overlook ẹ̀ pé ìwẹ̀ kò sí lọ. No! Ìjọba amúnimóògùn òfin ẹlẹ́yìí kò mẹ́ni tó dáa afọ́jú lófin. Now o lè help ẹ but jẹ́ ká kọ́kọ́ mọ ìbò ló ti ń bọ̀ ìbò ló dé dúró ìbò ló ń lọ. Tó bá wá wù ẹ́ láti gbà sílẹ̀ jẹ́ ká mọ ìdí tó fi fẹ́ para ẹ̀. Okay, basically àwọn tẹ̀lé lànà àtòfin. Child trafficking, human trafficking. Ìyẹn lẹ̀ child trafficking, human trafficking ṣé mo jí gbé? Ṣé kò lè sọ̀rọ̀ ni? Tó bá bí kò ní sọ nǹkan tóun náà rí. Torí ìdáhùn la fi ń pa àwọn ilé fi ṣe àbí. Mọ̀mọ́ wa lò ní, sọ wá lè gbọ́ràn ẹ̀. Sense dàgbọ̀n kò síbi tó ti wá gbọ́ràn ẹ̀ ní wàá jáde. Good product. Ṣé bí wọn náà ló kọ́ mi ṣe máa lo síbẹ̀ product? Ó lè dàgbé. Ó dẹ̀ kọ́ mi mo ṣe máa lo laptop. Sorry. Kí ẹ̀ ń lo kọ̀mpútà nǹkan kékeré ni. Ó easy gan. Wàá tiẹ̀ tètè mọ̀ but èyí tó jà jù gangan tó ṣe kókó ni pé kò lọ school kí wọn náà lọ education lórí
dúpẹ́ lọ́wọ́ àdúrà wa ń gbà mọ́dẹ́lì kàrẹ́ ti ń build àyẹn ṣà ló ń jẹ́ àdúrà bá gbà tán tó débi tó yẹ kó dé káfẹ́ kó dé tí wọ́n á ní ó yá ọmọdé wa ẹ wá fún interview tó bẹ̀rẹ̀ sí tàbí ní ó dàbí so èmi ti take both step kan mo ti register ẹ̀ sí adult school. Wow! Èmi náà máa lọ school. Máa resume ní next month. Àwọn school àwọn àgbàlagbà àwọn ènìyàn tó máa ń lọ nírọ̀lẹ́ ìrọ̀lẹ́. Ẹ̀wọ̀n yìí máa ń. Orí ìyá àti bàbá mi lọ́rùn, á gbàdúrà fún ẹ. Ìwọ ni ìyá àti bàbá mi báyìí o. Ọmọ mi o. Dádì mi o. Bí dúró jẹ́ kí n ṣiṣẹ́ mo tún àbí à ń ṣẹ̀lẹ̀ lórí iṣẹ́ ìgbà yìí mo gbọ́ ọjọ́. Ẹgbọ́n rẹ̀ o èèyàn mọ iléèwé kọ́ àgbà. Ẹgbọ́n rẹ̀ o mọ̀ ọ́. Ní àná akọ́ nípa word and opposite. Ṣùgbọ́n lónìí ń ta máa kọ́ ní common grammatical errors in English. Wrong, right. One, kò sí nǹkan tó ń jẹ́ next tomorrow ṣùgbọ́n day after tomorrow. Ẹ sọ bẹ́ẹ̀. One, kò sí nǹkan tó ń jẹ́ next tomorrow ṣùgbọ́n day after tomorrow. Two, kò sí nǹkan tó ń jẹ́ my senior brother ṣùgbọ́n my elder brother. Two, kò sí nǹkan tó ń jẹ́ my senior brother ṣùgbọ́n my elder brother. Three, kò sí nǹkan tó ń jẹ́ my junior sister ṣùgbọ́n my younger sister. Kò sí nǹkan tó ń jẹ́ my junior sister ṣùgbọ́n my younger sister. Yes. Bí ẹgbẹ́ ìsìnkú my junior sister at my home I get a junior sister. You don't play for ẹjọ́ ṣe rí my junior sister yìí àṣìṣọ nínú òyìnbó tó dára ni ìgbó gidi ṣùgbọ́n my younger sister yìí ní tó correct. Oyè gbogbo wa. Oyè gbogbo wa. Ẹ̀kẹ́rin kò sí nǹkan tó jẹ́ be at alert ṣùgbọ́n be on the alert mo ló correct. Ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀. Number 4 kò sóhun tó jẹ́ be at alert ṣùgbọ́n be on the alert. Máa bá fẹ́ kẹ́nìkan nínú wa kó lọ́wọ́ sókè mi. Ó lọ tó máa bá mi ka number 5 ní kọ́mọ́mọ́. Stand on the way. Ẹ ṣe ẹ jókòó. Mo fẹ́ kẹ́lẹ́ kan tó bá àrùn wa lọ kó ràn lọ. Ẹ jẹ́ ká tẹ̀lé àwọn olóyè. Stand on the way. Fún ẹ ló yẹ kó jẹ́ sà. Number 5 is stand on the queue. Kì í ṣe stand in the queue. Kò sí tó ń jẹ́ stand on the queue. But stand in the queue. Ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀. Kò sí tó ń jẹ́ stand on the queue. Stand on the queue. Kò sí tó ń jẹ́ stand on the queue. Ṣùgbọ́n stand in the queue. Kò sí tó ń jẹ́ stand on the queue. Lẹ́ẹ̀kan sí number 5 yìí. Kò sọ tó jẹ́ stand on the queue ṣùgbọ́n stand in the queue. Àwọn tá a máa ṣe lónìí ni ká wá padà lọ sílé ká máa kọ́ nítorí pé ohun tí máa kọ́kọ́ béèrè láàárọ̀ la nígbà tá a bá débi nìyẹn. Sọ gbogbo wa ká kọ sínú ìwé wa ká lọ kọ̀ dà. Yá ọ̀rẹ́ jọ jẹ́ kí n pẹ́ mo wà pẹ̀lú àwọn èèyàn. Èèyàn mi jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ yín náà. Ṣọlá, I owe you everything. How my brother will go? I owe you everything. Ìwọ ni màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Because ọjọ́ rẹ̀ bí àná nígbà yẹn tí àwọn kan sọ pé kò sọ́nà ń bẹ́ẹ̀. Inú mi dùn láti sọ fún Bẹ́ẹ̀ni pé Civil products, Civil cosmetics, wọ́n ti endorse as their face. Ìwọ ni o. Because wọ́n ló mọ genesis ọ̀rọ̀ yìí. Wọ́n ló mọ bí gbogbo ẹ̀ ṣe lọ. Àti ẹ̀gbọ́n táwọn tí ó jẹ́ pé wọ́n ní kò sọ́nà bẹ́ẹ̀.
ikú ni ọ̀rọ̀ ni ayé òbí gbàgbé ọ̀rọ̀. For no jokes about forget that kind one. And the very content you da ka dem ti na wa síbẹ̀. Àbí ṣe romo enjoy you go da big gala lomo ni now. And she no make sense that time. Forget say you know pimp to get her. So me le sọ fún ẹ pé kó lọ kó sí Jalanga. I buy your own girls see now. When ma ṣojú nìyẹn wa kan lọ bu ọwọ́ wọn ni. Lọ já se mmm nìyẹn. Ṣé mo gbé mo dáhùn. Mo gbé mo dáhùn. Orogo nìyẹn. So yeah, mo kọ̀ pé kẹwàá kájọ celebrate achievement wa náà. Ṣọlá, thank you very much. O ṣé gan. Dáre, o ṣé mo dúpẹ́ lọ́wọ́ náà. Ọ̀rẹ́ káàdì mi ò mórúkọ ẹ̀ o má bínú. Thanks for joining us. O ṣé gan. Inú mi dùn láti sọ fún yín. So please let's just drink the little that we have. Ọkọ tá a sọ yẹn o, ṣùgbọ́n a ní sí pé ẹ̀mẹ̀rẹ̀ mọ̀ mọ̀ yìí sọ ti di mo lọ mú bọ̀. Mo jẹ́. Mo lọ mo bọ̀ mi ò bọ̀ mo jẹ́. Ọ̀tí ọ̀ máa watch náà lóòótọ́ because kò easy now. Congratulations anyway. Let's drink. Tókunbọ̀ Ṣọlá yẹn wọ́n lọ praise látàárọ̀. Èmi ń kọ́ ṣé mi ò sọ fún ẹgbẹ́ yẹn pé ọmọ yẹn nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ẹ̀ o nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó mo ti wọjọ́ iwájú ẹ̀. Òun kọ́ kéènì orí nǹkan tó darí orí nǹkan tó darí gbogbo tiẹ̀ báyìí negative tó bá jẹ́ photographer negative ló máa pray negative ni. Sori, nǹkan tẹ́mi máa sọ ni pé tó dá mi lójú. Sori, this is just the beginning of new things in your life and more fortunes are on the way. O lè mọ̀. Ṣùgbọ́n kí bíbí mo mọ̀ ṣá. Níbo ló ti mọ̀? Ànífà. Ọ̀gá yìí ló jẹ́ ìwé tí eléyìí ti kó lọ ànífà o. Eléyìí tó ti ànífàs tó jẹ́ nìsín. Ànífà ara oko ló mọ̀ gba ànífàs lé o mọ̀. Gbogbo àwọn ẹni tí mo mọ̀ kọ́ ló mọ̀ mọ̀. Gbogbo wọn kọ́ ló mọ̀ o. Kí ló dé tó máa ń sọ̀rọ̀ báyìí gbogbo èèyàn ló kọ́ I know this. You don't know am. I know am. You don't know am. I say I know am. Lọ́dọ̀ ṣé nǹkan tó pè mí fún nìyẹn? Ẹ nà. Iná ló máa bọ̀ ọ̀nà ẹ̀ láì. Ó máa bọ̀ wọn náà. Ọ̀nla lóhun tó ń ṣẹlẹ̀ ẹ wà pa. Ṣé o máa wọlé mi máa sọ pé tó bá rí Mr. Olótó tó bá kú ní kò sí dúró. Annie, wàá ní láti sign àwọn portions ti ẹ nínú contract. Okay. But babe, ó ṣe àwọn signature mi. Ó lè sign fún mi now. So torí mo mọ signature kí n sign fún ẹ. Ibi tí fraud ti ń bẹ̀rẹ̀ nìyẹn. In fact, ìyẹn gbogbo ìbẹ̀rẹ̀ corruption. Imagine, kó jẹ́ kan náà PA ni wọ́n mọ signature báyìí. Wàá ní kó máa sign sensitive documents fún ẹ. That's wrong. That's wrong. Hold on. Sign. This one is my baby. Babe, ṣé contract mi fẹ́ kẹ́ sign ni àbí o fẹ́ jẹ́ kí n rá sí group? Tó bá sign contract, èyí. Fa, ó yẹ kó sign contract, kó lè sign ni. Tó bá tún káàtì náà, ó lọ. Ó pẹ̀lú mi ìgbín ni. Sign contract, lábẹ́ tí ó káàtì. Looks good. Contract la ní kó sign. Sign.
wọ́n mi àwọn tó mọ̀ bàbá wa dájú ultimate ìjọ̀mọ́ nígbà tí ẹ ṣe wà. ẹgbẹ́ ńlá mi jẹ́ ńlá mi jẹ́. tó ń bọ̀ ọkọ mi sísì àdúgbò tó yẹ láyà lójú ọ̀lẹ̀ lọ́yọ̀ tí wàá ṣe. wọ́n yẹ káwá dé tó. ọjà rẹ̀ ẹ ṣe lọ. ẹ kà sí àná. Olúwa ṣe tóòtòt ẹbírí tí ẹ dúpẹ́ lọ́wọ́ náà ṣé wọn náà níbi ìgbàgbọ́ tí mo fẹ́ wá sí kò sí dáná èmi mọ̀ pé torí ẹ̀ ló ṣe ta kú sọ́dọ̀ ẹ̀ tó ṣe lọ fi sí àmọ́ gbà tó yá sí oyè ojú àbọ̀ ìyọ̀dù tí o bá wá jẹ ṣe nínú lọ́wọ́lọ́wọ́ ni mo ṣe sọ̀rọ̀ kó o kọ́ sí olúwa pẹ̀lú ìgbà rẹ̀ yá báwo ni iṣẹ́ wá ṣe bí ìlú kú ike ọmọ ọdún wo ni ẹ. dáadé àti mọ́mọ́ ìgbà. ṣe rí pàtì màá ṣàlàyé. mo ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀yin méjèèjì ẹ̀wọ̀n báyìí ẹ̀wọ̀n náà báyìí kí ni ìtumọ̀ yẹn ṣé nítorí kò fẹ́ fẹ́ ló ṣe mú wá sọ́dọ̀ èmi tàbí ẹ̀ ó ti mọ̀ mí báyìí àwọn wo ni wọ́n fẹ́ lọ mọ̀ lọ́dọ̀ sí ẹ̀ ó fẹ́ yẹ tó ṣú ó dẹ̀ fẹ́ gbé níyàwó sílé no mi ò lè gbárù ẹ̀ bàbá ẹ̀ ó fẹ́ èmi ní ṣùlọ́kà ni ó mọ àwọn tó bí mi báyìí kó tó dolóògbé ó wá ní o fẹ́ fẹ́ yàwó ẹbí ò lè gbárù ẹ̀ o kò sí tó jọ. ọmọ ẹ lose memory ẹ ó dẹ̀ máa tó rí game. ẹjọ́ kí ló ṣe memory ẹ lẹ́ẹ̀ bá ní memory card ẹ lọ kò yé mi èmi ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn mo tẹ́mi fẹ́ ni kí n mọ àwọn òbí ẹ̀ báyìí kó tó di pé mo gbà níyàwó lẹ́yìn nìyẹn mi ọ̀rọ̀ ọmọ lórí òyìnbó ti kọ́kọ́ mi. memory ó dẹ̀ simple pẹ̀lú rehabilitation kékeré àwọn doctors máa ń treat ẹ̀ á rí game memory ẹ̀ á ní ti gbogbo nǹkan fà. Hello? Mo wà ní poolside. Okay. Ẹ ká sọ náà. Ìjọba pẹ̀lú náà. Ṣé kò sí ilé ìfẹ́ pè mí mà? Kó bàbá sí. Àwọn náà mọ̀ pé tí bá ti níṣẹ́ náà ni mo bá wà. Nígbà gbogbo details ó wà ní. Ẹ fẹ́ kó bá mi ṣiṣẹ́ yẹn lẹ́nu. Ẹ fẹ́ kó wádìí ọmọ yẹn. Nítorí àwọn ibi tó iṣẹ́ tó ṣe nínú past wọ́n fi tọ́jú wá. Fẹ́ kó mi details ẹ̀ dáadáa. Ẹ fẹ́ kó ṣe kó pẹ́. Okay. Yes, that's okay. Usiwana, atomaso. Atomarira. Okay. Ṣé ọjà àbọ̀? Yes.
Hello, Oni. Gbé fóònù fún. Ẹ káàsán sà. Yeah, Annie ló sọ̀rọ̀. Yeah, ẹ bá mi gbé fún. No, òun náà ló máa sign, ẹ má worry. Ẹ gbé fún ẹ. Okay. Babe, what's up? Well, confidential pass with Lele. Tó bá rí pressure tí bọ̀bọ̀ yẹn fún mi. Mo bẹ́ẹ̀. Àgbà tí mo gbẹ. Ẹyin lẹ́mu. Kàdé tí wọ́n á sọ ọgbọ̀n yẹn. I need to use the toilet. Martin, ṣé wọ́n lọ kọ́ báyìí? Sáàpù ni. Okay, what's the staircase into? Am I right? So room here, okay. All right. Come in. Annie baby. Welcome to my world, Annie baby. Shumoko. Then die top. You get. You care to validate our power by I don't care. You want a star? You want a celebrity? I am nobody. So you have a lot to lose. You lose far day. I cannot lose nothing. You get? You make up the was by King Jembe, put the Ramano, J. Finish. But I don't know you, sir. So, kí ni mo ṣe fún yín tẹ́ fẹ́ bà mí lórúkọ jẹ́? Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o. You don't know me. Let's get down to business. Èmi Jibola Lawrence, ọmọ late Honorable Lawrence. Yoruba, mo fẹ́ sọ pé like father
like son. I don't care. Kurami at all. Shumoko, this is what I need from you now. And I need 10 million naira cash from you in 24 hours. If not, Buhaye no ma mori to get. 10 million naira. You will have to it. Ẹ ṣàánú mi. Oh, you think I'm a fool? No, you think I'm a fool? So, pẹ̀lú gbogbo endorsement mo gbọ́ pọ̀ fún ẹ yẹn, you don't have just 10 million naira. Oh, ní just 10 million naira, Annie. Oh, ní àbí? Ṣàlùdó, tí bá upload àwọn pictures sí social media, Instagram, Twitter, Facebook, ìrọ̀lọ́ àbáyé. Wàá mọ̀ pé mi ò bẹ́ẹ̀ ṣeré at all. Ẹ jọ̀ọ́, ẹ ṣàánú mi. Tí ọba dẹ̀ ṣàánú ẹ̀ sí ara rẹ̀ pé kìíní òun ń ṣe nǹkan tí kò dáa ẹ́ òun ni ẹ́ anyways ó kù sí ẹ lọ́wọ́ bàbá ẹ̀ kì í ṣàánú ọ̀nà ọwọ́ ẹ̀ ló kù sí ẹ bá mi pàdé ìdára tó bá lè tẹ́ mi sọ yé tó ní let's start from there. O ò ní 10 million o sì ní 5 million tí ọ̀pá ló lọ́wọ́. Ó máa ń ní àwọn nǹkan tí wọ́n lè fún ó máa ń ní àwọn nǹkan tí wọ́n máa ń sílẹ̀ tí wọ́n bá lè lọ́wọ́ rẹ̀ ló gẹ̀ ó máa ń ní àwọn nǹkan tí wọ́n lè fún ló gẹ̀ sọ lọ́wọ́ rẹ̀ sígbà bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ wọ́n ní lọ bẹ́ẹ̀ What she done? Yeah! No nonsense, boy. You know be sure yet. You see, just imagine how ló ṣe máa feel pé tó bá rape àbí bóyá on blackmail ìyàwó rẹ̀ ni inú ẹ̀ ṣe máa dùn ló ṣe máa wà okay no àwọn abẹ́yìn àwọn wà àìlọ́pọlọ ni. ẹ má bínú ẹjọ́ tó lọ lọ́hùn ẹjọ́ tó lọ lọ́hùn ṣó ti ẹ̀yin má bínú tó bá tiẹ̀ fẹ́ kú dànù kó kú dànù irú nǹkan báyìí ò kì í ṣẹlẹ̀ láàrin wa náà. kò tiẹ̀ tí ì sí bínú but ká ní pé ó lọ ṣe èsì ó lọ bá ọmọdé yìí ní nǹkan papọ̀ ni ká ló lọ fọwọ́ kan ọmọbìnrin yìí ni màá make sure pé mo rán lẹ́wọ̀n gbogbo lọ́ọ̀tì mo kà pátápátá ni wàá fi bàjá yes but ọlọ́ọ̀ ti bá ṣe pé kò tiẹ̀ fọwọ́ kan so níbẹ̀ yẹn ó skillful and mo dẹ̀ ṣọ́ọ̀pù fún ara ẹ̀ náà sí àti máa kẹsàn-án wáyé àti máa get action sí. wo ó tẹ̀ tí sọ́fà ẹ̀ gan báyìí sìn because lórí bẹ́ẹ̀ tó wà yẹn tó bá tún kúrò ńbẹ̀ màá ní kí Ṣọlá bẹ̀rẹ̀ fresh case against ẹ̀ ó kó nǹkan ó máa ṣe nǹkan wọ́n police máa arrest èèyàn kan torí pé ó fọ́kọ̀ ọ̀rẹ́ wọ́n á ṣe késo. ní ọlọ́run ti jà fún ọ.
Wọ́n kò tiẹ̀ sí kó pẹ́ kó tó kú dànù. Ó yẹ kó kú dànù ni. What sort of nonsense is that? Èmi mo fà. Please accept my sincere apology pé mo mú ìbọ̀mọ́ yẹn wá sáárín wa. Kọ́kọ́ sì ti wà tipẹ́ náà tí ò sí wàhálà táàrí gbogbo òun. Sister, I'm so sorry, please. Ẹ máa bí wọn níbẹ̀ náà. Bákan ní kí ilé kó wọn náà mọ̀ ní pé àṣekó mẹ́rin jọra bọ̀ ẹ́. Èmi náà kàn tiẹ̀ lọ fìgò méjì tilẹ̀. So dáhùn lára náà. Sister, take care. Sorry, Ní ìkàwé nílẹ̀ wọn. No. Náà fẹ́ kọ́ reverse láti bí. Kò sí wàhálà. All right. Wọ́n yẹ kó fẹ́ jà láti ìgbàgbé o ti rí pé àti lókìkí díẹ̀ náà pé ìfà ló wà bẹ̀rẹ̀ lọ́jọ́ tí àìfà gba endorsement tí a ṣe small party láàrin àwọn ọ̀rẹ́. Ṣé ẹ̀rọ wípé agbára yín ló gbé kú ọ̀bẹ? Èmi ni mo tẹ bọ́tì wọ́n fi fi ilẹ̀ torí pé èmi gangan ti gbá àwọn research kan mo lè rí wípé ọmọ dáadáa gbogbo dọ́kúmẹ́ǹtì tó wà lọ́wọ́ mi nípa ẹ̀rí ó kúnlé ṣé bí ìlú olókèlè ti wá bàbá ayé ẹni tó kù fẹ́ bàbá ṣé bí nítorí pé wọ́n fẹ́ dábẹ́ ló fi mú ẹ ló fi sákù kò sí tí mi ò mọ gbogbo details ẹ̀ lè mi ti mọ everything ló ti wà lọ́wọ́ mi báyìí wà ní document so o ti free láti fi ọmọ tí o sì wà lápò àwọn náà dé ṣètò bó ṣe yẹ ká ṣètò àkọ́kọ́ lè rí i pé o máa padà sí ìlú yín ohun tó gbé ẹ kó o bẹ̀ yẹn wọ́n ṣe gbogbo wọn yẹn mọ́ ojú ti là ẹ́ lè kó o dá fẹ́fẹ́ lè kọ́ mọ́ sí i wọ́n ṣe gbogbo wọn yẹn mọ́ nílùú olókè o kò sí tó jọ mọ́ ojú ti là ń sìn ìlú táwa ń sìn so kò sí wàhálà tí gbogbo wọn yẹn sílẹ̀ so à ń lọ àwa náà wá ṣe ẹ̀tọ́ bó ṣe yẹ ká tọ́ rẹ̀ léṣu lọ́kà oṣù wa àpò tó yẹ ká kó wá wá ìwọ náà wá tiẹ̀ mọ̀ wípé ilé tó wà yìí kò ní freedom kò ní problem olùgbẹ́ gbogbo ọmọ ya tó bí ọmọ ìjẹ máa ń sọ fún mi pé ọmọ yẹn tẹ̀ ṣe kìí tó wá sọ yẹn tẹ̀ tí múnú mi a lè gbọ́ ẹ̀. ẹ lọ sí wàhálà kó wọ́n padà sí ní káwá náà lè wọ́n káwá tọ̀ lọ. padà tó wà ní ìjà wọ́n lè tó jẹ tó jàre. ìyá mi kẹ́. Sẹ́bí kò máa sára o mi ò máa fẹ́ kú ló mú mi sára.